ẹ jọ mo fẹ́ bi wá léèrè kan o, gbogbo àwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́, àwa tá à ń gbélé àtàwọn tá a wà lẹ́yìn odi, mo kí wa. Gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ mo kí wa, gbogbo àwọn kìrìsìtẹ́nì lápapọ̀ mo kí wa, gbogbo àwọn oníṣẹ̀ṣe ní Ògbómọ̀ṣọ́ pátápátá, onílé àtàlejò mo kí gbogbo wa. Mo fẹ́ bi yín ní ìbéèrè kan o, ẹ gbọ́ kí ni ìdí gangan tí Alhaji Monsuru Abejide tí wọ́n fi ń kúnlẹ̀ mọ́mọ́ àgbà Yunus Taliat lọ́wọ́ pẹ̀lú àwọn mẹ́tọ́lọ́hún fẹ̀yìntì náà wípé kí wọ́n pe ẹjọ́ lórí wípé ọba kọ́ ló ní mọ́sálásí. Ìmáàmù àgbà Yunus Taliat ó ti pẹjọ́ wípé ọba kọ́ ló fi òun joyè lè mọ́mọ́ àgbà, pé ọba Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ àpèrí Ṣọ̀ún kọ́ ló fi òun joyè lè mọ́mọ́ àgbà, wípé àpèrè Ṣọ̀ún kọ́ ló ní mọ́sálásí ọjà àgbó tẹ́ ń pè ní mọ́sálásí ọjà àgbó, mọ́sálásí Jímọ̀. Kí ni ìdí gangan? Kí ni tó wà ń bẹ̀? Kápẹ́ lè mọ́mọ́ àgbà Yunus Taliat nìkan ní máa ń dá kinní ìsinmi tí kò ní bàbá àṣàlẹ̀, á nípò nìkan ni. Ó ní bàbá àṣàlẹ̀ níbi pé bàbá àṣàlẹ̀ náà ti wá nu mọ́sálásí tán di máìkì mú tá ń sọ̀rọ̀ ní Alhaji Monsuru Abejide. Kí ni ìdí gangan? Kí ló wà ń bẹ̀? Kí ni wọ́n fẹ́ kó ṣẹlẹ̀? Kí làníyàn wọn? Kí ni wọ́n ń gbà lérò? Kí ni wọ́n fẹ́ kí mọ́sálásí ọjà àgbó yẹn gangan, kí ìtúwò ni wọ́n fẹ́ fi pa tí wọ́n fi ń pẹjọ́ tí mo ti dárúkọ sẹ́yìn lórí rẹ̀? Ìtọ́kàn mi wá sọ fún mi gangan, ẹ tẹ̀lé mi ká lọ. Mo fẹ́ kẹ́ gbádùn ọ̀rọ̀ mi dáadáa, kẹ́ gbádùn àlàyé. Ọkàn mi ló ń sọ o, kò ń ṣèmi o. Ọkàn mi ń sọ fún mi, mo lẹ́nu dọ́kàn mi lóhùn, kí wàá gbọ́n tọ́kàn mi sọ. Ẹ tẹ̀lé mi ká lọ, ẹ gbádùn ọ̀rọ̀, ẹ gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́, ẹ tún gbọ́ àṣírí mi tuntun tẹ́ ò tí ì gbọ́ rí nípa wuyewuye oyè lè mọ́mọ́ àgbà ìlú Ògbómọ̀ṣọ́. Àṣírí tẹ́ ò tí ì gbọ́ rí nípa rẹ̀, ọkàn mi ló sọ fún mi bẹ́ẹ̀. Ẹ tẹ̀lé mi ká lọ, kẹjẹ ká lọ gbọ́ àṣírí náà. Mo bẹ̀ yín lórúkọ náà, ẹ wo fídíò náà kalẹ̀ kí n tí mò ń sọ kó lè yé yín. Ọ̀rọ̀ kan ń kọ mí lóminú, ọ̀rọ̀ ẹyọ kan péré ó ń kọ mí lóminú. Mo ti ń ro ọ̀rọ̀ yìí, èmi ò ní tàn yín, ó ti ń tó bíi oṣù kan tàbí oṣù méjì tàbí oṣù mẹ́ta sẹ́yìn. Ṣé mọ̀ wípé ọmọdé kò lè ṣe sí àgbà? Ọmọdé tó bá dẹ̀ ń wù láti wípé kó rí ìṣe àgbà ṣe, dandan ni kó farabalẹ̀ yẹn lákọ́kọ́. Túláàsì ní kára rẹ̀ ó balẹ̀, kìí ṣe pé bóyá o, túláàsì ní kára rẹ̀ ó balẹ̀. Tára rẹ̀ ò bá wá balẹ̀, gbogbo tó bá lè wù kó ní nínú ayé, gbogbo ìmọ̀ tó bá lè wù kó ní nínú ayé, gbogbo ìmọ̀ tó bá lè wù kó kọ́, ó kọ́ ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ ni tó mọ̀ dájú tó nírinṣẹ́, ó kọ́ wò mọ́, ó mọ̀ dájú ó nírinṣẹ́ rẹ̀ tó jẹ́ owó gidi tó ní ṣọ́ọ̀bù ńláńlá. Ó jẹ́ ni tó lọ iléèwé ni tó kà á dópin ààyè tó gba sàtífíkèètì. Ó jẹ́ ni tó lọ lé kéwú ni tó lọ lé kéwú tó lọ dópin ààyè tó gba sàtí lórí rẹ̀. Ọjọ́ ẹni tó kọ́ ẹ̀kọ́ bíbélì ni tó kọ́ tó lọ sẹ́mínárì tó kọ́ lákọ̀ọ́yanjú tó ní sàtífíkèètì rẹ̀. Ó jẹ́ ẹni tó lọ kọ́ iṣẹ́ babaláwo ni, ó kọ́ ní àkọ́dájú tó sì ní sàtífíkèètì rẹ̀, tó wá mọ iṣẹ́ yìí dájú dópin ààyè. Tára rẹ̀ ò bá balẹ̀ kó fi ìwà kún, kò lè rí sí àgbà ṣe. Tí ara rẹ̀ kò balẹ̀, tí ò bá balẹ̀ dáadáa, tí mò ń sọ yé mi. Ẹ dákun ẹ̀yin bàbá mi, màmá mi, ẹ farabalẹ̀ gbọ́rọ̀ yìí. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó yé mi gan. Ó ń wù mí kí n dàgbà, ó ń wù mí kí n dàgbà, kí n darúgbó, kí n wá rí ìṣe àgbà ṣe. Kọ́lọ́hun kó ti fún mi ní ìwà àgbà yìí láti kékeré mi. Ó lè mọ́ ìjọ tàgbàlagbà tán yẹn o, ṣùgbọ́n kó jẹ́ wípé mo ti bẹ̀rẹ̀, ó dàbí ẹni tó fẹ́ lọ primary 2 tó ti tọ́ dé primary 1, primary 2, primary 3 tó wá ní ìfọ̀kànbalẹ̀ wípé wọ́n parí primary school yẹn. Tó bá tún wá parí ẹ̀ tó ń bọ́ sí secondary school 1, secondary school 2 ó tó tọ̀ lọ bẹ́ẹ̀ náà, ó nírètí kó máa parí rẹ̀. Ó tún wá bọ́ sí advanced level. Ó wá bẹ́ẹ̀ látòrí level 1, level 2, ó wá nírètí kó máa parí rẹ̀. Ìyẹn ni wípé ipò àgbà ṣúọ̀ fún un. Mo ti ń ro kíní yìí ọjọ́ ti pẹ́ o, ló mú mi farabalẹ̀ lórí rẹ̀.
kò fẹ́ mú mi bẹ́ o mo ń rò kíní yìí mo ń rò mo tún ń gbé yẹ̀wò pé kí ni mò ń rò ni bí mo bá sọ yóò yẹ̀yìn gan lẹ́nu wí pé kí ni mò ń rò gan kí ló wà lọ́pọlọ mi kí ló wà lẹ́mìí mi gan tí mo ti ń gbé yẹ̀wò ó ti bá kún bá fẹ́ fi ṣe fídíò ló ti yẹ kí n fi ṣe fídíò ti pẹ́ o ó ti yẹ kó tó oṣù méjì sẹ́yìn oṣù kan àbọ̀ sẹ́yìn oṣù kan ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn kó wá tó di pé kìnní ẹ̀ wá mú mi lẹ́mìí báyìí pé dandan o gbọ́dọ̀ sọ síta ọmọ aráyé gbọ́. àbí gbọ́rọ̀ mi yé dáadáa ni bàbá mi ẹ̀yin màmá mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ jẹ́ kí n tó tọ́rọ̀ yìí sọ ọ̀rọ̀ kan wà níkùn mi ó wà nínú mi tí mò ń rò ó ti ń lọ bí ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ méjì oṣù kan oṣù méjì oṣù méjì àbọ̀ tí ń tó oṣù mẹ́ta tó jẹ́ pé gbogbo ìgbà tí n bá ti rántí ọ̀rọ̀ lórí awuyewuye oyè lèmọ́mú àgbà ìlú Ògbómọ̀ṣọ́ oyè yẹn gangan tí n bá ti rántí rẹ̀ tí mo tún wá rántí lèmọ́mú àgbà Yunus Taliat ìṣesí tó máa ń ṣe lórí mọ́ńbàrí ìhùwàsí rẹ̀ tó bá lọ sóde ìhùwàsí rẹ̀ tó bá wà níbi ayẹyẹ ìgbọ́rọ̀ kalẹ̀ rẹ̀ tí mo tún wá rántí oyè òun gangan oyè lèmọ́mù yẹn gangan tí mo tún wá rántí awuyewuye tó wà lórí rẹ̀ ìyẹn àìgbọ́ra ẹni yé tó wà lórí ẹ̀ tí mo tún wá rántí awuyewuye tó wà lórí oyè lèmọ́mù àgbà tí mo tún wá gbé ìwà lèmọ́mù àgbà gangan lèmọ́mù Yunus Taliat tí mo tún gbé yẹ̀wò tí mo tún wá rò tí mo tún rò débi wípé ó ní òun láwọn tóun fẹ̀yìntì tí mo tún wá rò gbà ń tó fẹ̀yìntì yìí mo rò wọ́n mo rí i pé àáfàá ńláńlá wà nínú wọn olówó ńláńlá wà nínú wọn ọ̀jọ̀gbọ́n ńláńlá wà nínú wọn. mo wá gbọ́rọ̀ yí yẹ̀wò mo gbé yẹ̀wò mo wá wo ohun tí ń ṣẹlẹ̀ gangan lórí oyè yẹn mo rò ó títí ẹ dákun ẹ farabalẹ̀ ẹ gbọ́rọ̀ mi yìí o ẹ gbọ́rọ̀ mi bàbá mi màmá mi o mo tún wá rò débi wípé gbogbo àwọn tó tò sẹ́yìn rẹ̀ yìí wọ́n tó láti jẹ́ wípé kọ́rọ̀ yẹn kó níyanjú Ògbómọ̀ṣọ́ kó ní fọkànbalẹ̀. mo ń rò ọkàn mi ń sọ fún mi wípé ṣé kinní tí wọ́n ń ṣe yìí ọ̀rọ̀ tó wà nílẹ̀ awuyewuye tó wà nílẹ̀ yìí ṣé ìmọ̀ọ́mọ̀ wáyé ni àbí wọ́n fẹ́ kó wáyé gangan ọkàn mi ló ń bi mí bẹ́ẹ̀ yẹn ó ń bi mí léèrè ọkàn mi tí wọ́n ń dáhùn fúnra ẹ̀ ó ní pé kì í ṣe pé kò yé wọn gbogbo ohun tó ń ṣẹlẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ débi tó dé yìí débi tó tún da orí kọ kì í ṣe pé kò yé wọn ó yé wọn sọmọdé wá ni wọ́n ni wọn kì í sọmọdé sáwà sọ wípé kò sí làákàyè ni làákàyè wà sáfẹ́ sọ pé kò sí ẹ̀kọ́ ni bí tírú wọn bá dé yìí ẹ̀kọ́ tó péye wà sáfẹ́ á sọ wípé kò sọmọlúàbí ni ọmọlúàbí wà lára wọn kì í ṣe pé kò sí ọkàn mi wá fi ń yé mi ó wá ń sọ wípé ìtò wù wọ́n ni wọ́n ń ṣe lápò ẹ̀ farabalẹ̀ níbi tọ́rọ̀ yìí lọ o ohun tó wù wọ́n ò ní gbogbo wọn ń ṣe ohun tó wù wọ́n ni gbogbo wọn ń dánwò ọkàn mi tún wá ń bi mí léèrè wípé kí ni wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ gan nínú ayé kí ni wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ gan nínú ayé mo wá rò mo dorí kodò ọkàn mi tún wá ń fèsì ó ní wípé bóun ṣe rò ó bóun ṣe gbé yẹ̀wò ní tó ń ṣẹlẹ̀ wọ́n fẹ́ kó máa ṣẹlẹ̀ ni ọ̀sẹ̀ nídìí tí a fi ń fẹ́ kó ṣẹlẹ̀ tí fi ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ní kí n má jẹ́ kó bà mí lẹ́rù o kí n dẹ̀ má jẹ́ kó yà mí lẹ́nu o ó ní tí wọ́n ń pílánì ibi tí wọ́n ń lọ gangan ọkàn mi ló ń sọ yẹn o kò ń sèmi ọkàn mi ló ń sọ o ó ń sọ fún mi kúlẹ̀kúlẹ̀ pé ó níbi tí wọ́n ń rè ó níbi tí wọ́n ń lọ ó ní àníyàn wọn ó ní ohun tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ọkàn mi tí wọ́n ń sọ yìí pé ṣé wo ò fura ni ó ní mi ò fura àbírù fura wo ni ó ní ó yẹ kó ti yí ẹ ti pẹ́
ó yẹ kó ti yé àníyàn wọn, ó yẹ kó yé mo ní kò yé mi tó wípé ó yẹ kó yé mi, ọkàn mi ń sọ fún mi wípé Rasidi ọmọ Olúgbọ ó yẹ kó yé ẹbí tí wọ́n ń lọ, ohun tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀. Wọ́n á ní kò tí ì yé mi tó kọ́kàn mi kó sì ṣàlàyé ọ̀rọ̀ yẹn dáadáa. Ọkàn mi wá fi ń yé mi wípé farabalẹ̀, òun mọ̀ ọ́ ní ẹ̀dá tára rẹ̀ balẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n túbọ̀ farabalẹ̀ dáadáa kó gbọ́ mi yé. Mo wá ń sọ fọ́kàn mi pé mo ti farabalẹ̀. Ṣé bó ti rápẹ̀rẹ̀ para mi ti balẹ̀ lóun ti rápẹ̀rẹ̀ rẹ̀ pé mi èso ní gìràgìrà gan tẹ́lẹ̀, ó lọ yẹ kó ti yé mi. Torí mọ́ṣáláṣí yẹn gangan mo ní kí ni mọ́ṣáláṣí sí, ó ní àní mọ́ṣáláṣí ọjà gbó, mọ́ṣáláṣí ọ̀sà jímọ̀ sí bọ́ ọmọ bẹ̀rí. Mo ní bẹ́ẹ̀ ni mo mọ bẹ̀rí. O lè ti débẹ̀ tipẹ́ o. Mo ní bẹ́ẹ̀ ni mo ti débẹ̀ tipẹ́ ṣùgbọ́n ọmọ bẹ̀ dáadáa. Mo ní mo mọ bẹ̀ dáadáa ṣùgbọ́n ọmọ ń gba bẹ̀ kọjá. Mo ní bẹ́ẹ̀ ni. Ó ní tí mo mọ̀ wípé tá a bá wògbà tí wọ́n fi gbé ẹ̀sìn Islam wọ̀lú gẹ́gẹ́ bá àwọn bàbá wa ṣe ń pàtàn, wọ́n nípasẹ̀ ọba wọn mọ̀ fi wọ̀lú Ògbómọ̀ṣọ́. Mo lè mi náà gbọ́ orí inú ta. Wọ́n ní ìpasẹ̀ ọba ni wọ́n fi wọ ìlú Ògbómọ̀ṣọ́. Wọ́n ní ẹ̀sìn Islam yẹn, wọ́n ní àwọn ọba kágbá àwọn ọba kó ń bẹ̀, ọba ìlú Ògbómọ̀ṣọ́ gangan ni wọ́n lo ẹsẹ̀ Islam yẹn mọ́ ni wọ́n lọ ọmọ lẹ́sẹ̀. Oníṣẹ́ kò yé mi ni mo dá yóò ṣe wá yé mi bí wọ́n ti bí mi gbà yẹn ni ọkàn mi ń sọ fún mi pé ó yẹ kó yí ọ̀bọ ti gbọ́ táwọn èèyàn ń sọ bọ́ gbọ́ nùtà. Ìgbà tí wọ́n gbẹ́sẹ̀ Islam yẹn wá tẹ́fẹ́ gbé wọ̀lú Ògbómọ̀ṣọ́, oníṣẹ́ mi mọ̀ yí pé àwọn oníṣẹ̀ṣe ló wá ń lo Ògbómọ̀ṣọ́, àwọn ló ní ìlú wọn. Àmọ́ ni mo ti gbọ́ ìtàn yẹn rí ni ó ní tó bá wá wo àwọn oníṣẹ̀ṣe tó wà láyé ijó ọ̀hún tí wọ́n dá l'Ògbómọ̀ṣọ́ kalẹ̀, ó rí i pé ká pàtàwàdà tì wọ́n yé ṣe ẹran rírọ̀ o. Ó lè mi náà ti gbọ́ wọ́n yé ṣe ẹran rírọ̀ gidi. Wọ́n ní wọ́n eré èèyàn jẹ ṣùgbọ́n pé ọwọ́ lúpọ̀ rẹ̀ wọ́n jẹ, àwọn rẹ́dì láti ta tán pẹ̀lú ẹnikẹ́ni náà. Ó jẹ́ kí àwọn agbègbè gbogbo àyíká tí wọ́n rò pé àwọn lè gbógun wọ ìlú kó wọn lẹ́rú, ó ń jẹ́ kẹ́rù ọmọ bà wọ́n wípé Ògbómọ̀ṣọ́ ṣòro wọ̀ o. Wọ́n èèyàn jẹ, wọ́n ìrẹ́lú jẹ, wọ́n ìrẹ́ ẹgbẹ́ jẹ. Ṣùgbọ́n pé nìkan tàgìrì pé yóò wọn bẹ̀wọ̀ lùlù yóò rẹ̀ wọn jẹ ní olóṣòro. Ọkàn mi ń sọ fún mi bẹ́ẹ̀. Wọ́n á níbo ló ń lọ gan-an, kí ló fẹ́ fàyọ ní ọ farabalẹ̀. Mo lára mi balẹ̀. Ó ní sórí pé kẹ́sì Islam yẹn kó tó dúró l'Ógbómọ̀ṣọ́, kó tó di pọ́ fẹsẹ̀ múlẹ̀, ọba gangan ni wọ́n gbé lé lọ́wọ́. Ó ní ọba ìlú yẹn sọ ohun tìlú Ògbómọ̀ṣọ́ ti gbà yẹn ni wọ́n ń sọ o. Èmi ò mọ̀ rárá o. Ọkàn mi gan sọ fún mi pé òun ò mọ̀ pé òun ìbí òun gbà yẹn. Wípé oníṣẹ̀ṣe ńlọ wà lórí oyè nígbà yẹn. Ṣùgbọ́n ibi tó nífẹ̀ẹ́ wọn dé, tó nífẹ̀ẹ́ ẹ̀sìn Islam dé, tó nífẹ̀ẹ́ àwọn tó gbé wá ibi tó nífẹ̀ẹ́ wọn dé, ọkàn mi sọ mi pé ọba ìlú yẹn gba ẹ̀sìn Islam lọ́wọ́ wọn tìfẹ́tìfẹ́. Kò wó póníṣẹ̀ṣe lòun, kò wó póníṣẹ̀ṣe ní gbogbo ẹbí òun pátápátá àti gbogbo ìlú òun. Ó ló gbà á lọ́wọ́ wọn tìfẹ́tìfẹ́. Wọ́n wá bá a sọ débi wípé ọ̀dà ìgbà tó ló ti gbà á lọ́wọ́ wa kó fi tẹ́ wa lọ́rùn, kó fi dá wa lójú wípé inú yín dùn sí ẹ̀sìn Islam tá a gbé wáyé pẹ́sí àlàáfíà ni. A nídìí ilẹ̀ tẹ́kẹ̀tẹ̀ tá a kọ́ mọ́ṣáláṣí sí wa ni. Ẹ̀sìn mẹ́jẹ kọjá yín lẹ́nu o. Ọkàn mi ló sọ bẹ́ẹ̀ pé àwọn mùsùlùmí ò sọ fún wa pé ẹ̀yin gangan la fẹ́ kẹ́ fún wa lẹ̀kẹ́ bá wa kọ́ mọ́ṣáláṣí òun. Ó jẹ́ mọ́ṣáláṣí táwọn pè mọ́ṣáláṣí ọba. Ìyẹn mọ́ṣáláṣí Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́. Ẹni ẹ wá wò ń gbà yẹn o, ẹ rí i pé oníṣẹ̀ṣe kásápè ń babaláwo. Òun ló wà lórí oyè. Ó sì fún wọn lẹ̀. Gbogbo ọ̀nà yín lórìn tí mọ́ṣáláṣí fi wù bẹ́ẹ̀. Ẹ wo ìfẹ́ tí oníṣẹ̀ṣe tó ní sí ẹ̀sìn Islam. Ó wá fún wọn ọkọ̀ mọ́ṣáláṣí yìí, ọkọ̀ orin gèdè fún wọn, ó fún wọn nílẹ̀ níbi tó dáa. Kì í ṣe ẹ̀kan kọ́ síbi ẹ̀rí ẹ̀kọ́ jákujàku kalẹ̀, kì í ṣe bẹ́ẹ̀. Ó wá kọ́ débi wípé ó fẹ́ fáyìn ju ibi tóun gangan títí ń ṣẹ̀sìn tiẹ̀ lọ.
ọ̀dà ń ṣe wá fi yé wa so oníṣẹ̀ṣe wa nífẹ̀ẹ́ sí ìsìláàmù tó nífẹ̀ẹ́ mùsùlùmí àbí onífẹ̀ẹ́ mùsùlùmí pẹ̀lú ìwà tọba tí wọ́n ló fún wọn nílẹ̀ tó gbélé ẹ̀ka ilẹ̀ tara ẹ̀ kalẹ̀ tó gbé e kalẹ̀ tó sì kọ́ tí wọ́n wá sọ mọ́sálásí ọba tó jẹ́ pé wọ́n tún wá fún láṣẹ wípé máa fi lè mọ́mọ́ jẹ níbẹ̀ tí wọ́n bá pé bíríkòtò tí wọ́n pé bíríkòtò tí wọ́n bá wá yan lè mọ́mọ́ wọn àgbé òní wà gbọ́ pàṣẹ lé wọn lọ́wọ́ yìí pé tọ̀ lè mọ́mọ́ rèé o ọ̀sọ́ di lè mọ́mọ́ so nífẹ̀ẹ́ ìsìláàmù so nífẹ̀ẹ́ mùsùlùmí àbí onífẹ̀ẹ́ mùsùlùmí ẹ jájọ gbé yẹ̀wò ọkàn mi bí mi bẹ́ẹ̀ mo ló nífẹ̀ẹ́ rẹ̀ ó nífẹ̀ẹ́ mùsùlùmí ó sì nífẹ̀ẹ́ ìsìláàmù. ó fi hàn dájúdájú sáká wípé ọba àgbà yẹn tí kìí ṣe mùsùlùmí tó yẹ pé oníṣẹ̀ṣe ni pé ó tẹ́wọ́ gba ẹ̀sìn ìsìláàmù pátápátá ó tẹ́wọ́ gbà yẹnyẹn ni tinú rẹ̀ sì dùn sí tó sì fún wọn ní ààyè rẹ̀ láti ṣe ní táàmù tó wù wọ́n. ọkàn mi á sọ pé kí n farabalẹ̀ o ibi òun ń lọ kọ́ yẹn o ṣùgbọ́n tí wọn ò bá gbabẹ̀ yẹn kọjá kò lè yé mi wọn á káwọ́ gbéra mo ní gbọ́ ọ̀hún sọ̀hún. ó wá ní kí n wò ó dáadáa o kí n wò ó dáadáa kí n sì wò ó pé bí wọ́n ti wá ń sọ bọ̀ láti ibi ìtàn látijọ́ yìí wípé wọ́n ní ọba Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ bàbá tó bá wà lórí oyè wọ́n lò ní fìlè máàmù mọ́ṣáláṣí ọjà gbòǹjẹ mo lè mi náà gbọ́ sí i. wọ́n ní kí wọ́n á wò ó ṣe yìí kí n wo tí oníṣẹ́ mọ̀mẹ́ni tí ń jẹ́ Alhaji Mọ̀nsúrù Èjìdé mo ní mo ti gbọ́ ọ rí mọ̀ mọ̀ wọ́n lójú ó ní ojú ni kì í ṣàìmọ̀ fólókò ọdún bàbá yìí kì í ṣàìmọ̀ fólókò ó ní bọ́bá d'Ògbómọ̀ṣọ́ kọ́dà bọ́ ọ̀bá mọbi tó ń lọ tó ọ̀mọ́lẹ̀ rẹ̀ kan pé ọ̀kadà kíta sí pé ilé Alhaji Mọ̀nsúrù Èjìdé lọ lọ wọn ó gbé ọ débẹ̀ báyà bọ́dọ̀ rẹ̀ ló ń lọ ibi tí bàbá òun tó pọ́pùlà dé l'Ògbómọ̀ṣọ́. ó ní gbogbo àwọn tí lè mọ́mọ́ àgbà wa ń sọ tó lòun fi ṣe èjìká tí ọ̀já sọ bọ́ọ̀ ni ó ní gbogbo wọn ò mú rárá. lọ́kàn mi wá fi ń yé mi ló wá ń sọ fún mi wípé kí n wo gbogbo àwọn tó pè látìlẹ́yìn rẹ̀ ń gangan. ó ní kìí ṣe rọ́ o bó ṣe rí gẹ́lẹ́ ìlú ń sọ jáde yẹn o ọ̀rẹ́dẹ̀ rí wípé báàbá tiẹ̀ wá mọ gbogbo èèyàn ìyẹn ọkàn mi sọ fún mi wípé tẹ́mi ọba tiẹ̀ wá mọ gbogbo èèyàn tí mo sá mọ Alhaji Mọ̀nsúrù àbí Èjìdé mo ní bẹ́ẹ̀ ni ó ní ṣe bí mo ti rí gbà nínú mọ́ṣáláṣí rí tó náà tó gbé máìkì sẹ́nu mo ní mo rí wọn bọ̀tì ẹ sọ èyí tí ẹ̀yin bá ń sọ pọ̀ ṣẹlẹ̀. ó nígbà tí wọ́n fi tako ọba ṣé wọ́n sọ pé ìmọ̀ bàbá wa Ṣọ̀ún ni ọba Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ bàbá wọ ọba Afọlábí HIL His Imperial Majesty ọba Afọlábí Ọládùnní Ọláoyè Ghandi Òrùmọ gẹ́gẹ́ kẹta kádé ọpẹ́ lórí kí bàtọ̀ ọpẹ́ lẹ́sẹ̀ mímí ní kí yín o. ọlẹ́ rí ọba yìí ṣe lọ́jọ́ alẹ́ ni ṣe Ògbómọ̀ṣọ́ túbà yóò tùṣẹ́ adé ọpẹ́ lórí bàtọ̀ ọpẹ́ lẹ́sẹ̀ àṣẹ ọpẹ́ lẹ́nu lọ́kàn ní kése àwọn ẹṣin ọbọ̀ jẹ kó pẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ ọmọ túbà yóò mọ tùṣẹ́ orin rí ọmọ wọ̀lú Ògbómọ̀ṣọ́ ń gbà tiyín yìí gbogbo ń tẹ̀rù kàn ní rere yọmọ wọ̀lú Ògbómọ̀ṣọ́ àwọn tó ti wà ń bẹ̀ tọ́ da ọkàn mi ní kí n sọ fún yín pé gbogbo yóò tó máa da lọ ní pẹ̀lú ògùn tọ́lọ́run ọba bọ́lámi àṣẹ. ó ní tí wọ́n sọ pé ìmọ̀ ọba ni mo lé mi ò tí ì rí wọn lójú rí face to face níwájú Ọlọ́run ọba àtẹnìyàn ṣùgbọ́n mo ti rí wọn lórí fídíò rí mo rí píṣọ̀ bàbá rí ó ní èyí mọ̀ ìyájú bá náà lọ. ó ní sí wọ́n gbọ́rọ̀ yìí tí bàbá ń ṣe ní nǹkan rere ni mo ní mo gbọ́ sí mo wá jọmọ kékeré ní ìjọba kékeré mo ń fojú ara mi rí lórí screen bí bàbá ṣe ń tún títì ṣe tí wọ́n ń dáwọ́lé nǹkan ribiribi ó ní kọ́ra àwọn tó ṣe oníṣẹ́mi ọ̀gbọ́n sí ti bọ́ọ̀lù ni tí a tó ṣe football competition ó ní sí nǹkan kékeré wá ní kíyàn tó ní káwọn tíìmù kó jọ kí wọ́n dárí jọ ó tún wá yan bàbá yan àwọn ìgbìmọ̀ ṣé bàbá ní ọ̀dà ṣe fúnra ẹ̀ ní mo ní bàbá ó sì wá dá ṣe ìgbìmọ̀ ní onítìyàn bọ́ wá jẹ́ni tó fẹ́ tó tọ́jú ọba rere tí wà nǹkan rere fún ìlú rẹ̀ onítẹ̀mí ọmọ ọkàn mi ń sọ fún mi pé sẹ́mi ọmọ wípé tí bàbá dáwọ́ lé yẹn gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n mọ eré ìdárayá ṣe tẹ́lẹ̀ yẹn ò wù wọ́n mọ́ sẹ́mi ọmọ pé bàbá ti jí gbogbo wọn kalẹ̀ báyìí mo ní mọ̀mọ́ yìí ń lóòótọ́ ọláwọn míì wá ń ṣe tí wọn ò lólùrànlọ́wọ́ láti ibi program tí bàbá gbé kalẹ̀ yìí sẹ́mi ọmọ yìí pé bàbá ti taná wọn sí gbogbo àgbáyé ni ọlọ́wọ́ èyí tí wọ́n ń ṣe wẹ́rẹ́ lọ́wọ́ yìí gan sí mi ọmọ yìí pé ọ̀pọ̀lọpọ̀ ó soríire ń bẹ̀ ni táwọn tíìmù tó dáa àwọn kóòtù tó dọ́kàrà máa wá wọn kàn mo ní mo mọ̀ mo sì gbáládùn abẹ́ ó ní kí wọ́n á wo nǹkan rere nǹkan ríbi ó ní sẹ́mi ọ̀gbọ́n sí ti kánífà ni mo ní mo gbọ́ ó lè mi gan fọn rere rẹ̀ pé
gbogbo àwọn tí ó bá wálé pẹ̀lú ògùn tọ́lọ́run bá ọlọ́run ó sọ wọn wálé kánífà ní ó tọ́jú ọlọ́run ó dúró ti gbogbo wa tí wọ́n bá tún wá padà pẹ̀lú ògùn ọlọ́ba ọwọ́ rọ̀ṣẹ̀ wọn kálukú débi tó ti wá ó ní àdúrà bàbá ti gbà. ó ní sẹ́mi rí wípé àníyàn bàbá ọ̀dà sílùú Ògbómọ̀ṣọ́ sì dá fún gbogbo ará Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ àtàlejò. ó ní ṣùgbọ́n mọ́sálásí ni mọ́ jẹ́ kí n tẹ̀ ìyẹn ọkàn mi ní sọ o kì í ṣèmi o ọkàn mi ní sọ o. ó ní Ràṣídì ọmọ Olúgbọ́n mọ́ jẹ́ kí n tẹ̀ bọ́ba ṣe ń pàṣẹ lórí mọ́sálásí kì í ṣe pé lórí ọba eléyìí ló ti bẹ̀rẹ̀ ṣé bí mo sọ fún ẹ lẹ́ẹ̀kan wípé kì í ṣe lórí eléyìí ló ti bẹ̀rẹ̀ ọba àkọ́kọ́ tó jẹ́ pé ìpàṣẹ ọba àkọ́kọ́ yẹn tí wọ́n fi gbé ẹ̀sìn Islam wọ̀lú Ògbómọ̀ṣọ́ tọ́ba sì tẹ́wọ́ gbà tọwọ́ tẹsẹ̀ ó látìgbà náà ní ti ń bọ̀ ó látìgbà náà ní ti ń bọ̀ ó nígbà tí ó ní ọ̀nà tí wàá rìn tí ń fi gbé ẹ̀rí òun jẹ́ gangan ìyẹn ọkàn mi ní sọ fún mi bẹ́ẹ̀ yẹn ni wípé tí mo mọ̀ yí pọ́ba tó gbé ọ̀pá àṣẹ fún lè mọ́mú àgbà Yunus Taliat kì í sọba tó wà ń bẹ̀ yìí ni mo rárí yìí dájú mo rí píkṣọ rẹ̀ oníṣẹ́ bí bàbá wa Jímọ̀ ọba Jagungbadé ni agbára Jagungbadé kẹta tán wájà Ọlọ́run kọ́ fọ̀run kẹ́ wọn Ọlọ́run kọ́ dẹ́dẹ́rẹ́ fún bàbá mo ní mo mọ̀ yìí ń dájú kó àmọ́ ọmọ bàbá lójú kòrókòró tẹ̀mẹ́ta mo rí bàbá lójú rí báyìí nígbà ayé wọn. ó ní nísìnyí káwáyé pé kò sí kápẹ́ kìí ṣe ìgbà ayé bàbá wa Jímọ̀ Ajagungbadé kẹta ìní lèmọ́mù àgbà Yunus Taliat ńlọgba ọ̀pá àṣẹ ńlọgba ọ̀pá lèmọ́mù ni oníkápẹ́ ọba yìí lọ́wọ́ wà ń bẹ̀ ni oníkápẹ́ ọba yìí lọ́wọ́ wà ń bẹ̀ nígbà yẹn ni oníbàṣẹ ń wí ìkọ́ lámọ̀ wí yẹn ọkàn mi ní sọ o ọlákọ̀ọ́kọ́ ni wípé nígbà tó bá di pọ́ fẹ́ gba ọ̀pá àṣẹ yẹn torí pé ọ̀nà tó gbà wọlé ó dàbí kí wọ́n lọ fún bóyá ìjọba fẹ́ lo àwọn nǹkan fún ètò ìdìbò INEC kan fẹ́ lo àwọn nǹkan fún ètò ìdìbò àwọn tó bá ní sàtífíkẹ́tì báyìí òkun ọyọ ojú kún kójọ ń lù wọ́n wá kójọ wọ́n ti wá yan àwọn nǹkan tí wọ́n yàn tán wọ́n ti kó wọn sínú fẹ́ǹsì tó ga wọ́n ti ra gba rẹ̀ wọ́n ti fi géètì wọ́n ti ti kọ́kọ́rọ́ pa sínú ẹ̀kọ́ tí wọ́n kọ́ wọn ti ń kọ́ wọn láti ràn lọ́wọ́ láti ràn orílẹ̀-èdè lọ́wọ́ ọláwọn kan wá wò yí pé wọ́n wò yẹ́yẹ̀yẹ́ pé èmi náà lè ṣe kinní ìyá ṣe àtúntò láwọn ọ̀gbà wá àwọn tí wọ́n gbà wọ́n sì gbà wọ́n sì gbà yókù pìtọ̀ bẹ́ẹ̀ bá rí sí lọ́dún yìí o ẹ̀rì sí ń gbà mí lọ́dún tí ń bọ̀ kọ́lọ́ mọ́pàá gbogbo wa kọ́ bá farẹ̀ sí wa bí nǹkan míì bá tún yọjú á tún máa pè yín wọ́n á kọ́kọ́ gbogbo wọn kalẹ̀ yìí pìtọ̀ àwọn làwọn kọ́kọ́ kọ̀ǹsídà nígbà míì tí nǹkan míì bá tún yọjú ìṣeéṣe kọ́mọ̀ tó sùn kankan tètò mi ò tún yọjú àwọn kan wá ń gun géètì torí pé onírin ni wọ́n wá ń gun wọ́n wá ń bẹ́ sínú ilé nígbà táwọn yòókù ti wà nínú ilé tán àwọn yẹn náà ń pè ní gate crasher wọ́n á ní kí ni ìtumọ̀ rẹ̀ wọ́n láwọn yẹn náà ń pè ní gate crasher ipe bígbà tí yẹn bá ti géètì wọ́n tì lágídí tí wọ́n tì tí wọ́n fọ́ọ̀sì tí géètì tó fi sí oní tó túmọ̀ sínú o oní tí wọ́n mọ̀ ipẹ́ tókè wọ́n ti gùn wọ́n gùn lókè ní ọlọ́bọ́lẹ̀ oní lábẹ́ ọmọ ẹ̀tọ́ ọmọnìyàn ní kò rí bẹ́yẹn o àwọn ẹni ń gbé pè ní gate crasher tí wọ́n fọ́ọ̀sì géètì wọn sí lágídí tí wọ́n lọ bá wọn tí wọ́n yàn lágídí ó ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni lèmọ́mù àgbà Yunus Taliat ń ló fo fẹ́ǹsì wọlé mo ní ó ní ká pé bàbá wa ọba Afọlábí Oyèládùn ní Ghandi olùmọ̀ye kẹta yìí ní ká pé gbà rẹ̀ gangan bá ní ìmọ̀mù ọgbà kó fi òun jẹ oyè wọn ni bí sẹ́ńsẹ̀ yìí kò ní fẹ́ gbà pé kò fẹ́ rí Christian lójú wọn ni àwọn ní yọgbà torí pọ́mọ̀ pé òun fo géètì wọlé ni òun fo fẹ́ǹsì wọlé ni yóò fẹ́ ṣe pápápá pé kó fún fi lè rí ọ̀pá àṣẹ gbà kíá kò ní kọ̀yìn sọ́ba yìí bó ṣe kọ̀yìn sí nísìnyí ọ̀pá òun ni ó jẹun tí ó wà lójú rẹ̀ àtàwọn tó jẹ́ tẹ̀mọ́ rẹ̀ wípé tọ̀ ẹ má waste time lórí ọ̀pá yìí má wò pé Christian ló wà bẹ́ẹ̀ yóò gbé fún ọ yóò gbé fún ọ kó tètè gbọ́pá àṣẹ o ọ̀pá àṣẹ yẹn gangan ni yẹn ń pè láṣẹ o yóò kúnlẹ̀ wájú ẹ̀ gbogbo láwàní tí wọ́n bá wé yóò wé láwàní ń bẹ́ẹ̀ kò ní tì kó pé ìdùnnú tá a yọ̀ tí wọ́n lò tí wọ́n lùlù tí wọ́n jó tóun pẹ̀lú ọbọ̀jọ jó papọ̀ kò ní wípé Kristẹni ni ó ní má jẹ́ kí n tẹ̀ bọ́rọ̀ ṣe wá rí nsìn yìí ó ní bẹ́ẹ̀ náà ni ó tún rí máa níbi ìbò mo lè mí ń rò wípé tó bá jẹ́ wípé bàbá wa ọba Ọládùn ní Ghandi àwọn gan ni fi gbọ́pàá àṣẹ fún ni kò ní rí báyìí ní oníkọ́ra yóò padà tún àlejò báyìí lọ ọkàn mi ní ṣàlàyé rẹ̀ ò máa ní kí ló dé tóun fi rò bẹ́ẹ̀ ó ní sọ mọ̀ wípé gate crasher tóun sọ fún mi lẹ́ẹ̀kan yẹn tí mo rántí mo ní bẹ́ẹ̀ ní ìgbàgbé
sọmọ gbé pé gate crasher ni Ìmáàmù Àgbà Yunus, gate crasher ni, ó fò fẹ́ǹsì wọlé ni. ìtí yóò bá sì ṣe láti fi jẹ́ wípé kọ́pà sẹ́yìn ó lè tètè yá ń gbígbà, yóò rẹ́dì láti ṣe nígbà yẹn pẹ̀lú àwọn jàmọ́ rẹ̀, pẹ̀lú àwọn bàbá àṣálẹ́ rẹ̀. tọ́wọ́ wọn bá ti wá bà á tán, onígbà náà wọ́n wá gbófin mi lélẹ̀, yóò wá le ju èyí tó wà nílẹ̀ yìí lọ. ó nídìí rẹ̀ ni wípé ọkàn mi ní ń sọ o, ó ní mọ̀ jẹ́ kí n tẹ̀ ẹ́, farabalẹ̀ kó gbọ́rọ̀ mi o, gbọ́rọ̀ mi dáadáa, farabalẹ̀ kó gbọ́rọ̀ mi o, kó gbọ́rọ̀ mi dáadáa. sórí etí ó mú jẹ́ kí ó farabalẹ̀ kó gbọ́ pàṣẹ ká pé bàbá wa ọba Fọlábí Ọláoyèládùnní Ghandi Òrùmọgẹ̀gẹ̀ kẹta, kápá wọn ni wọ́n wà lórí oyè nígbà yẹn tó fi fẹ́ joyè yọgbà. ìtí ọjọ́ gbà ní wípé tóun bá ń bá wọn dráàgì, níbi òun bá ti ń dráàgì wọ́n ní delay is dangerous. ibi tí bá ti ń bá dráàgì pé rárá kírísítẹ́nì ò ní gbọ́ ọ̀pá àṣẹ fóun, bóyá oníṣẹ̀ṣe ló wà lórí ọba ń gbà yẹn, ọba oníṣẹ̀ṣe ò ní gbé ọ̀pá àṣẹ fóun, tí wọ́n jọ ń fà á. ìṣeéṣe kí iye ilé ayé lára ó jí ń gbà yẹn wípé káṣí ló tètè tú pé kì í sára wà, ó lè mọ́ rọpa àṣẹ ń gbà, ó lè má rí ọ̀pá àṣẹ yẹn gbà tí gbogbo ìfọ́jú papọ̀ tí wọ́n fi lé pé kọjá rí gẹ́gẹ́ bí ẹni ṣe lé kúrò nínú yàrá tí wọ́n ní wọ́n fún un ni. sọmọ pé wọ́n fún un ní ibì kan, ọkàn mi ní sọ bẹ́ẹ̀ fún mi o pé sẹ́mi mọ̀ yìí pé wọ́n ní wọ́n fún un níbì kan tí ń gbé ilé ayé lára. ìgbà wọn á gẹ́ẹ̀tì wípé dé sára wa, èmi ò rí i pé wọ́n lé jáde, mo ní bẹ́ẹ̀ ni mo gbọ́ sí i bí yàrá táwọn rábítà yẹn ti pàdé àwọn rábítà yẹn, wọ́n níbẹ̀ wọ́n fún un. ọkàn mi wá fi ń yé mi wípé yóò gbà kó bo kó àkọsẹ lẹ́bọ ni, kó ṣe oníṣẹ̀ṣe ni, yóò gbà kó gbọ́pọ̀ àṣẹ fóun, kó tètè gbọ́pọ̀ àṣẹ yẹn, torí ọmọ pé òun fò géètì wọlé ni, delay is dangerous. tó bá wá gbọ́pọ̀ àṣẹ òun tán, yóò wá fọba ńlára balẹ̀, yóò ṣe dáadáa fún bí oṣù méjì mẹ́ta mẹ́rin tí ń lọ bí oṣù mẹ́fà. tí bá wá mẹ́nu lé oṣù mẹ́fà ń lọ, ìgbà ni ó bẹ̀rẹ̀ sí ní yọwọ́ òun pẹ̀lú àwọn jàmá rẹ̀, láti fi jẹ́ wípé wọ́n ó gbé mọ́sálásí òun kọ̀m̀plìtì, wọ́n gbà lọ́wọ́ ààfin. ó ní yóò burú yé tó wà nílẹ̀ yìí lọ o, ká jẹ́ wípé ọba kìrìsìtẹ́nì tàbí oníṣẹ̀ṣe iná gbọ́pọ̀ àṣẹ fún un. gbogbo ọ̀nà tí wọ́n wá ń sẹ́ǹsìn, ọkàn mi ní sọ fún mi o pé gbogbo ọ̀nà tí wọ́n wá rìn sìn yìí, ọkàn mi wá bí wípé sèmi mọ̀, mo ní ìmọ̀ o, ìmọ̀ tó wà lọ́kàn wọn o. ó ní mẹ́wàá ń bẹ lọ́kàn wọn, mẹ́wàá ń bẹ lọ́kàn Ìmáàmù Àgbà Yunus àtàwọn jàmá rẹ̀, mẹ́wàá ń bẹ lọ́kàn wọn, òun sì ṣàlàyé fún mi. ọkàn mi ní mẹ́wàá ń bẹ lọ́kàn wọn, ó ju mẹ́wàá gan ló tó gún. mo wá níbi tí bò kí làpẹrẹ tọkàn mi rí rí kò yí, ọmọdé ń dààmú rẹ, ọmọdé ó ń dààmú rẹ. sórí èrò ọkàn wọn gangan Ìmáàmù Àgbà Yunus Taliati àti bàbá àṣàlẹ̀ rẹ̀ Alhaji Baba Ejide àtàwọn yòókù, ó níbi tí wọ́n ń lọ gangan, ọkàn mi sọ fún mi ni o, ó níbi tí wọ́n ń lọ gbígbìyàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò ni. ṣé pé wọn ò tí ì bẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò ní báyìí, gbogbo ìtàn ti dálẹ̀ yẹn. Ọlọ́run ló jù wọ́n lọ, bí ìbá ṣe pé Ọlọ́run bá jù wọ́n lọ ni Èkó ti rẹpẹtẹ jù bá ń lọ. Ọlọ́run ló wà lẹ́yìn ìlú, kìí ṣe lẹ́yìn ọba gangan o, mọ́ sí ọ̀rọ̀ yìí gbọ́ o. Ọlọ́run ní ń bẹ lẹ́yìn ìlú torí ìlú ló yọ ọba. Ọlọ́run ní ń bẹ lẹ́yìn ìlú Ògbómọ̀ṣọ́, bí kì bá ṣe bẹ́ẹ̀ yóò ti di fọpo mọ́yọ̀ yánpọnyánrin. ṣùgbọ́n Ọlọ́run tí ń bẹ lẹ́yìn ìlú, tí ń bẹ lẹ́yìn àpèrè Ṣọ̀ún, tí ń bẹ lẹ́yìn ọba bàbá wa ọba Fọlábí Ọláoyèládùnní Ghandi Òrùmọgẹ̀gẹ̀ kẹta, Ọlọ́run ni wọ́n ń dáàbò bo gbogbo àwọn tó ń kálẹ̀ yìí. àníyàn wọn le o, àníyàn wọn le. ibi tí wọ́n sì ń lọ, ọkàn mi sọ fún mi pé wọ́n sọ fún mi, èmi sì àti ń fi ọkàn mi lọ́kàn balẹ̀ pé ara mi balẹ̀, ẹnìkan kan ò ní gbọ́ lẹ́nu tèmi yìí o, ẹnìkan kan ò ní gbọ́. ibi wọ́n ń lọ ọ̀nà jìn,
ṣùgbọ́n bí wọ́n ti wá ń lérò pé ìrìn àjò náà ó rí ọlọ́run ò gbà fún wọn kò rí bẹ́ẹ̀ express wọ́n rò pé àwọn gbà ọ̀rọ̀ ti dojú gbó mọ́ wọn lọ́wọ́ ó ti di ojú igbó inú igbó wọn rìn báyìí kì í sojú ọ̀nà express ọlọ́run ló sì mọ̀ọ́mọ̀ gbé wọn rìnrìn bẹ́ẹ̀ mo ní kí ló dé kí ni ó fa ìrìn express kí ló fà rìn ojú igbó ní kò yé ọ ń ṣàlàyé ẹ̀ fún ọ lẹ́yìn ọkọ̀ kan tí ó sì yé ọ so ráníyàn wọn gangan àníyàn wọn gangan kan mi ní sọ o àníyàn wọn gangan ni wípé àwọn gangan wọn fẹ́ máa fi ìyẹn àwọn tó pè ní igi lẹ́yìn ọgbà àwọn tó pè ní èjìká tó jẹ́ káṣọ dúró àwọn tó jẹ́ aláfẹ̀yìntì rẹ̀ yẹn sọ̀pálá ara wọn ni Alhaji Mọ̀túrù Àbẹ́jìdé wà ó dákọ̀ bóyá pòfẹ́sọ̀ kìnìkan Sàká Balógun àwọn míì òun ló mọ gbogbo wọn àwọn náà sì mọra wọn ọkàn mi sọ mi pé àníyàn wọn gangan ni wípé ẹ̀sọ́ kò sí wàhálà ẹ̀sọ́ èyí ń sọ fọ́kàn mi bẹ́ẹ̀ pé kó sọ jáde àníyàn wọn gangan wọ́n fẹ́ máa fi lèmọ́mù jẹ àwọn gangan ni wọ́n fẹ́ máa fi lèmọ́mù Àgbàdo Ògbómọ̀ṣọ́ jẹ inú wọn ò dùn sí o bí ààfin àṣẹ ṣe ń wá láti inú ààfin yẹn tẹ́ ń gbọ́ pa àṣẹ fún lèmọ́mù àgbà lọ́wọ́ àwọn ni wọ́n fẹ́ máa fi lèmọ́mù jẹ yẹn Alhaji Mọ̀túrù Àbẹ́jìdé pòfẹ́sọ̀ Sàká Balógun gbogbo àwọn tọ́kà tí lèmọ́mù àgbà kalẹ̀ yẹn àwọn gangan ló wù kú yí àsìkò tí wọ́n bá jẹ lèmọ́mù bá tó àwọn ni wọ́n àìpẹ́ ẹ̀yìn lèmọ́mù kan wá àwọn àgbọ́pọ̀ àṣẹ fún un ọkàn mi ní sọ ó lérò ọkàn wọn ni bí wọ́n ń lọ nu o ni wọ́n fi ń wá gbogbo ọ̀nà ni wọ́n fi ń rin gbogbo òrìn ni wọ́n ń dá gbogbo ọgbọ́n láti fi jẹ́ wípé wọ́n yọ mọ́ṣáláṣí Gàbádáyà kó lábẹ́ àpèrè sọ̀hún mo wá lẹ́nu lẹ́ pé àbájọ gbogbo ọgbọ́n tí wọ́n ń dànù wọ́n fẹ́ yọ mọ́ṣáláṣí kọ̀m̀bílìtì ó ní ọkàn mi wọ́n sọ pé tó jẹ́ pé ilẹ̀ bá ṣe ká bí kápẹ́ẹ̀tì ni wọ́n ka ilẹ̀ ń kú ọ̀nbẹ ilẹ̀ mọ́ṣáláṣí náà tí wọ́n rú mọ́ṣáláṣí ń kú ọ̀nbẹ tí ó jẹ́ wípé kò ní wá ń kí a sọ̀hún mọ́ akásùn ládé ọjọ́ kan náà ni ọkàn mi ní sọ bẹ́ẹ̀ o tó kálukọ́ máa kiri àpìtàn ọlọ́run ó jà jíire o àásùnre o wọn ò ní torí tiẹ̀ jí mi wọn ò ní torí èmi náà jíwọ́ o ìgbà tọ́bọ̀ bá jí láàárọ̀ báyìí táwọn ará ọjọ́ agbóòjì wọ́n kàn rí pé wọn ò rí mọ́ṣáláṣí mọ́ ní àtilẹ̀ yọ́yẹ̀ yìí náà lẹ́nu ẹ kàn gbọ́ pé wọn ò rí mọ́ ni bí mọ́ṣáláṣí ti tọ́ ẹ̀rì mọ́ ni àti ilẹ̀ ilẹ̀ rabata ni ẹ kàn gbọ́ wípé ibo ilẹ̀ wá wà ẹ máa wá mọ́ṣáláṣí káàkiri àti ilẹ̀ nínú pálí ìsáná ẹ máa wá káàkiri nínú kọ́bọ̀dù pé àmọ́ irú eléyìí rí ta ló ká ilẹ̀ bíi kápẹ́ẹ̀tì tó gbé mọ́ṣáláṣí pò ń bí mẹ́ngbà tọ́lọ́run ó ṣe fún wọn kò ṣeé gbé pò ń bẹ́ẹ̀ ọkàn mi wá ń sọ fún mi pọ́dà nísìnyí ẹjọ́ tí wọ́n ń pè tẹ́ ń gbé lọ kóòtù yìí káàrò wípé ọkàn mi ní sọ fún mi o wípé káàrò wípé wọ́n wá wíìnì gbogbo kéèsì kí ni ń bẹ lọ́kàn wọn kí làníyàn wọn gangan tí wọ́n fi ń pẹjọ́ àkọ́kọ́ ni wípé ọkàn mi ní sọ o àkọ́kọ́ ni wípé wọ́n fẹ́ borí àpèrè sọ̀hún gangan wọ́n fẹ́ gbé àpèrè sọ̀hún ṣubú kí ni wọ́n ń pè lápèrè gbogbo Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ wọ́n ń pè lápèrè sọ̀húnfà gbogbo Ògbómọ̀ṣọ́ pátápátá àtàgbègbè rẹ̀ tọ́lá wọn ni wọ́n kọ́ ààfin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ pátápátá àwọn ni wọ́n jókòó tí wọ́n fọba ń jẹ síbẹ̀ so àwọn wá fẹ́ gbé àpèrè ṣubú tí wọ́n bá wá gbé ṣubú ẹ̀tọ́ tó jẹ tí ń wá látinú àpèrè yẹn àwọn wàá gbà á àwọn ni wọ́n wà máa jẹ́ ọ̀gá lórí rẹ̀ wípé àwọn wọn ń fi lèmọ́mù jẹ bí wọ́n sì máa tún mọ́ṣáláṣí ṣe tí wọ́n bá fẹ́ wò tí wọ́n fẹ́ tún kọ́ bí wọ́n fẹ́ tún pàánù rẹ̀ ṣe tí wọ́n tún gbogbo pàánù rẹ̀ tí wọ́n tún mì ṣe àwọn wọ́n fẹ́ wá ń kí agbègbè àti yídì ibi wọ́n lọ nìyẹn ọkàn mi ní sọ o wípé àníyàn wọn gangan sì ni wípé àwọn ni wọ́n fẹ́ máa fi lèmọ́mù jẹ wọ́n wà ní àáfàá tí wọ́n náà sùúrù tásìkò tó bá jẹ lèmọ́mù bá ti tó tọ̀ ọ̀yá ẹ̀sẹ̀ competition àbò lẹ́ ń pè fún wọn screening ẹ̀sìn gbogbo ẹ̀ fún wọn tẹ́ bá ti wá ṣe tán
Alhaji Monsuru Abejide òní ọ̀ àgbọ́ pàṣẹ lọ́wọ́ báyìí gbogbo èèwọ̀ gbogbo òfin tí bá wà ń bẹ lóyún tóun fẹ́ kí wọ́n ṣe àtàwọn jẹ̀mọ́ ẹ̀ tó fẹ́ kí lèmọ́mú àgbà máa ṣe yọ̀wọ̀ wọn àka òfin fún lèmọ́mú àgbà wọ́n wàá gbé fáìlì iwájú rẹ̀ wọ́n sì fọ́ọ̀mù fún yọ máa sáìn lójú wọn báyìí yọ máa sáìn lójú wọn báyìí yọ máa sáìn lójú wọn báyìí yọ wá jẹ́ wípé Alhaji Monsuru Abejide àtàwọn ẹlẹgbẹ́ rẹ̀ àwọn ni wọ́n yan àwọn wọn ní mọ́sálásí jímọ̀ àwọn ni wọ́n yan lèmọ́mù bẹ́ẹ̀ ọkàn mi wá sọ pé ibi wọ́n ń lọ gangan nu wọ́n fẹ́ yọ Gàbádáyà kúrò ní abẹ́ àpèrè sọ̀hún èmi wá ń bi ọkàn mi pé sọ́sì lè ṣeé ṣe ọkàn mi wá rẹ́rìn pé ó ní ká mọ òwúrọ̀ torí pé ẹjọ́ wà ń kóòtù ọkàn mi ní sọ ó ní ẹjọ́ wọn ti gbẹ́jọ́ lọ kóòtù káfí yìí ń lẹ̀ fún kóòtù tí ó dájọ́ ó ní káfí yìí ń lẹ̀ fún kóòtù tí wọ́n ká wá wí pé ọkàn mi ní sọ bẹ́ẹ̀ o wípé ká wá wí pé lèmọ́mú àgbà Yunus Saliatu òun ló wá ń wí ní kéèsì nísìnyìí ọlọ́run jẹ́ ká dàgbà ká dògbó ọlọ́run nípa gbogbo wa ń kékeré yóò fún wa lọ́pọ̀lọpọ̀ àlàáfíà kọ́ wá lo ìmáàmù ń lọ kánrin kése kọ́ wá lo 500 years ń bẹ̀ ọkàn mi wá sọ fún mi pé ṣé mo mọ̀ yín pé kò sí bí èèyàn ṣe dàgbà tó láyé ọ̀padà kú ni mo ní bẹ́ẹ̀ ni ló lè ní kú gbogbo nǹkan la rí yàrí kú yẹ gbógun kú wá ṣeéṣe ní ọ̀pọ̀lọpọ̀ àwọn Abíọ́lá àwọn Dangote yẹn ògùn kú wọ́n kọ́ra ẹ̀mí wọn kọ́ra pé yes ẹ̀mí everlasting ni wọ́n rà lifetime tí wọn ò ní kú mọ́ láéláé kò sí rà ó ní ká pé lèmọ́mú àgbà Yunus Saliatu ní ọlọ́run jẹ́ kó dàgbà kó dògbó kó wá lo 1 million years lórí oyè lèmọ́mú àgbà yẹn lílo ti mọ́sálásí ọjà àgbò yẹn kó wá lò ń bẹ̀ kó wá padà kú ọkàn mi wá sọ fún mi pé ta lèmi lérò wípé yóò gbọ́ pàṣẹ fún lèmọ́mù mi ibẹ̀ lèmi rẹ̀ ti wá rò pé àbájọ ọkàn mi ní sọ pé ta lèmi lérò wípé yóò yẹn lèmọ́mù sí mí síbẹ̀ ní ọwọ́ tí wọ́n gbé yìí pẹ̀lú ẹsẹ̀ tí wọ́n gbé yìí pẹ̀lú tí wọ́n rá wọlé pẹ̀lú ẹjọ́ tí wọ́n ń pè yìí ọkàn mi wá sọ pé ta lèmi lérò pé yóò yẹn lèmọ́mù mi bẹ́ẹ̀ ọkàn mi wá tún fi ń yé mi wípé oníṣẹ́mi mọ̀ wípé kìí ṣèdílé kan ní joyè lèmọ́mù l'Ógbómọ̀ṣọ́ mo ní bẹ́ẹ̀ ni kìí ṣèdílé kan tó márùn-ún bí mo ṣe gbọ́ nísìnyìí ọkàn mi wá fi ń yé mi wípé ṣé kò ti hàn sẹ́mi náà ni wípé wọ́n fẹ́ káńsù fífìdílé jẹ kọjá wípé Alhaji Monsuru Abejide òní ọmọ yan lèmọ́mú àgbà míì fún mọ́ṣáláṣí ọjà àgbò ọkàn mi tún wá fi ń yé mi wípé ṣé mo mọ̀ wípé mọ̀lẹ́bí Alhaji Monsuru ló ṣe tán fún 20 ọdún dín méjì láti 18 years tí wọ́n fi kú ọmọ ẹ̀ tó fi jí kanlé ayé lára mo ní mo gbọ́ sí ọgbọ́ wípé fámìlì wọn ló ṣe tán tó fi di pé gbàtàn gbéṣẹ̀ èyí ló fi kan tilé ayé lára ọkàn mi tó wá sọ fún mi wípé kí ló dé tọ́lájú òun fi dá sí ṣe bí ẹ̀ṣẹ̀ṣẹ̀ ṣe tán ni kí ló dé tó fi dá sọ̀rọ̀ èyí tó wà nílẹ̀ sọ́kàn ni ọkàn mi ní sọ bẹ́ẹ̀ o pé ṣé ìgbésẹ̀ tó wà nílẹ̀ yìí sọ́kàn ǹjẹ́ tí wọ́n bá tiẹ̀ pé nǹkan tó yẹ kó yọjú sí i ṣé máa lé ayé lára ni Alhaji Monsuru Èjìdé ni sínú ilé ayé lára wọn ti bí ni tàbí ṣeéṣe bóyá mọ́mì wọn sínú ilé ayé lára ni wọ́n ti bí mọ́mì wọn ni pé bóyá gun tí a tún kọ tí wọ́n díẹ̀ wípé mọ̀mọ́ wọn ọmọ ilé ayé lára ni bọ̀bí ìṣe ń gbọ́ wọn ni wọn ọ̀tán mọ́lé ayé lára ọkàn mi àwọn pé tẹ́mi náà ti wá rí wípé kéètà kan bẹ́ẹ̀ wípé àníyàn kan bẹ́ẹ̀ ọkàn mi ní sọ pé àníyàn kan bẹ́ẹ̀ àníyàn tọkàn mi sì wá ń sọ fún mi ni wípé ó ní ṣeéṣe káwọn ti dámọ̀jẹ̀mú wípé gbogbo ọba tó bá ti ń wà lórí oyè àwọn dúró láti mọ ni wọ́n lára ni ìyún àkọ́kọ́ ọkàn mi ní sọ bẹ́ẹ̀ o ọkàn mi ní sọ pé gbogbo ọba tó bá ti jẹ ó dàbí ọkàn mi ní sọ pé ó dàbí opposition leader wípé ẹni tó jẹ́ gbàkejì àkọ́kọ́ táwọn máa tako ìgbésẹ̀ ọba tó bá ti jẹ ọkàn mi ń sọ bẹ́ẹ̀ dẹ́lẹ̀ kejì tó ní wípé ọkàn mi tó fi ń yé mi wípé ìṣeéṣe pé àwọn gangan làwọn fẹ́ tó kotẹ́kọ̀ fà mọ́ṣáláṣí yẹn mùsùlùmí ọba àjọba kọ̀ọ̀kan wọn kìrìsìtẹ́nì ọba àjọba kọ̀ọ̀kan wọn oníṣẹ̀ṣẹ̀ ọba àjọba kọ̀ọ̀kan wọn pé Alhaji Monsuru Èjìdé gangan ni wọ́n fẹ́ dúró gẹ́gẹ́ bí ẹni tó ní mọ́ṣáláṣí yẹn
tí wọ́n máa gbé ọ̀pá àṣẹ fún lèmọ́mù, àwọn ọmọ yan lèmọ́mù ń bẹ, àwọn ni wọ́n yan ìgbìmọ̀ tí wọ́n máa yan lèmọ́mù ń bẹ. Ọkàn mi ní sọ bẹ́ẹ̀. Èmi náà wá gbèrò lóòótọ́ pé ọ̀dà gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí lóòótọ́ tá bá wá wò dáadáa, ìdílé yín ló ṣe tán fún 20 ọdún ó dín méjì 18 years kì í sí kékeré nínú ayé 18 years kì í sí kékeré o. Ìdílé yín òun á ṣe tẹ̀sí mọ̀ wípé oyè yìí ìdílé kan ló ṣe tán tó fi kàdílé tiyín, ìdílé kan ló tó ṣe tán kó tó kàdílé tiyín, ìdílé kan ló tó ṣe tán kó tó gbé fún ìdílé tó gbé fún ìdílé tó tún gbé fún tiyín. Wọ́n lé ìdílé bíi 5 àbí 6 yìí ní jẹ́. Ìtẹ́yìn náà ti wá mọ̀ bẹ́ẹ̀ wípé ìdílé bíi 5 6 ní jẹ́. Tẹ́nìkan wá takú dandan wípé ìgbà tí ìdílé tí wọ́n ti ṣe tán ó tún gbọ́dọ̀ máa control. So therefore ọkàn Alhaji Mansuru yẹn gangan sì ni wípé ó fẹ́ káńsù pé wọ́n ń fìdílé jẹ́ ìwọ̀n àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n fẹ́ jẹ bàbá àṣàlẹ̀ fún mọ́sálásì ni, kó jẹ́ pé gbogbo tí máa ń lọ kọ́ mọ́sálásì ní káwọ́ wọn lọ́wọ́. Ẹlẹ́ẹ̀kejì dàbẹ̀ pé ẹni tó ní mọ́sálásì. Ẹlẹ́ẹ̀kẹta ni wípé wọ́n fẹ́ máa foyè jẹ níbẹ̀ yẹn, àwọn fẹ́ máa fi lèmọ́mù jẹ. Pàápàá jùlọ gbogbo àṣẹ pátápátá tó dìrọ̀ mọ́ mọ́sálásì yẹn pátápátá wọ́n fàyọ kúrò lápèrè sọ̀hún. Wá jẹ́ pé Alhaji Mansuru Abẹ́jìdé àwọn gangan ni wọ́n padà wá kọrúkọ ara wọn sí mọ́sálásí wípé Alhaji Mansuru Abẹ́jìdé Central Mosque. Ọkàn mi wá ń rò bẹ́ẹ̀ yẹn, tọkàn mi rò sí nìyẹn. Èmi wá ń bi ọkàn mi wípé sósì ṣeéṣe. Ọkàn mi lóun ò lè sọ nǹkan kan pa ẹ̀ náà o, torí pé ẹjọ́ wà ń kóòtù. Ntọ́kàn mi sọ ọ̀nà pé torí mi ń bi ọkàn mi pé só ṣeéṣe bẹ́ẹ̀, torí pé ìdílé tiyín nínú ààfin náà wọ́n ti fi jẹ lèmọ́mù. Ìdílé tó jẹ kí ìdílé yín ó tó jẹ inú ààfin wọn ti fi jẹ lèmọ́mù. Ẹlẹ́ẹ̀kẹta inú ààfin wọn ti fi jẹ, ẹlẹ́ẹ̀kẹrin inú ààfin wọn ti fi jẹ. Èyí tó sì wà ń bẹ́ẹ̀ sí náà tó jẹ́ lèmọ́mù àgbà ìlú Ìsàlẹ̀ tó lóun wá nídìílé Ajílára tó di sọ àtayẹyẹ yìí, inú ibẹ̀ náà wọ́n ti wélé láwàní fún un. Sọ́wọ́ ṣe yí padà pé kò rí bẹ́ẹ̀ mọ́. Ọkàn mi wá ní pé ẹjọ́ ti wà ń kóòtù pé kásá máa wo ibi tí ẹjọ́ lọ. Ṣùgbọ́n àníyàn àwọn ìlòun ń sọ fẹ́mi yẹn. So nísìnyí ìtọ́kàn mi wá fi ń yé mi ń sìn ni wípé Alhaji Mansuru fẹ́ di àfìlèmọ́mù jẹ ní mọ́sálásí Ọ̀jágbó. Nítorí wá jẹ́ kókó nù tọ́kàn mi ńlá yé mi pé etí bàbá yìí ń gbà lérò nù o, gbogbo ìrìn àjò tí wọ́n ń rìn nù o. Sẹ́mọ̀ pé ńgbà Alhaji Mansuru Abẹ́jìdé tó bá ti jẹ́ olùdarí mọ́sálásí yẹn, tó jẹ́ fáńdà mọ́sálásí kò ló ní mọ́sálásí, ẹ yọ ọ́ kò lọ́rọ̀ lèmọ́mù àgbà yìí ló sàwọn ọmọ rẹ̀. Kọ́dà tó bá wù ó lè yọ lèmọ́mù àgbà kúrò ń bẹ̀, lèmọ́mù àgbà yìí ló sàkọyọ kúrò ń bẹ̀ tí ọba ti ń tọ́tẹ lọ́rùn kó tún fi ẹlòmíì jẹ. Agbára tó ń wá nù o. Ìyẹn ọkàn mi ní sọ fún mi o pé ìwọ̀nba lọ́fẹ́ràn yín ló sàmọ́ o. Kéde pé kò fẹ́ràn rẹ̀ ó fẹ́ràn rẹ̀ o. Kọ́dà náwó fún gidi tí lèmọ́mù yìí Tálíàtù náà ń sọ fún rẹ̀, tí ń sọ fágbáyé pé àwọn èjìká tí ò jẹ́ kí aṣọ bọ́lẹ̀ tọ́ra aṣọ séjìká. Ṣùgbọ́n àníyàn bàbá nǹkan gangan tọ́kàn mi sọ fún mi ni wípé wọ́n fẹ́ gba mọ́sálásì ni kò di tiwọn kún ọkọ̀ Alhaji Mansuru Abẹ́jìdé Central Mosque. Kókó ìtọ́wà ń bẹ̀ nù. Bí àbá wá jẹ́ pé yìí ìtọ́wà ń bẹ̀, ìran yín ti ṣe tán, fámìlì yín ti ṣe, kí lọ́kàn yín pẹ̀lú ọ̀rọ̀ mọ́sálásí. Kọ́dà ọkàn mi tọ́lọ wípé sáwà wípé iṣẹ́ ọ̀ká bàbá lára ni. Wọ́n ní bàbá wọn lólówó ńláńlá ni wọ́n ò ní ọmọ wọn rí o, ọkàn mi ní sọ o. Olówó ńláńlá ni yín, pọ́kàn yín balẹ̀ gan wípé wọ́n lè ní investment nínú Ògbómọ̀ṣọ́. Wípé ẹ̀sì ti sọ́rí wípé ẹ lè gbàdúrà kó Ògbómọ̀ṣọ́ bàjẹ́ pé investment ń tọ́ bá ń lo tó wà ní Ògbómọ̀ṣọ́ èsè kékeré, tẹ́bà wá ń gbàdúrà kó Ògbómọ̀ṣọ́ bàjẹ́ investment náà bàjẹ́ nù. Pé ẹ lè dúndò kí Ògbómọ̀ṣọ́ bàjẹ́. Ṣùgbọ́n tẹ́ wá ra wọlé yìí kí wá là á pè òun ṣé ẹ̀ ń tó Ògbómọ̀ṣọ́ ń ṣe é ṣe ni àbẹ̀fẹ́ tí Ògbómọ̀ṣọ́ ṣubú.